A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ló oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ tó ń bẹ nínú ìròyìn wa, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ká sí omi mu à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lọ́dún 2023 ọ̀gbẹ́ni Peter Obi òun mà ló ti ṣe àpèjúwe ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ń bẹ nílẹ̀ yìí tó ń ti yàn tó ń jà ní orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí èyí tí wọn kò rí ọwọ́ mú lọ sẹ́nu tí wọ́n ń bẹ nínú ìṣẹ́hun ìyà lójoojúmọ́ gẹ́gẹ́ bí wípé ìjọba àti àwọn olóṣèlú wọ́n ti fi ojúṣe wọn sílẹ̀, wọ́n ti kùnà láti mú ayé dẹrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Peter Obi nínú ọ̀rọ̀ tó fi léde ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ṣe lálàyé wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí èyí tí ìyàn ebi àìríjẹ àìrímu tó ń nà ní pankẹ́rẹ́ wọ́n tó 141 million ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ìdá 62 àwọn ọmọ ilẹ̀ yìí ló ń bẹ nínú ìṣẹ́hun ìyà ebi àìríná àìrílò. Peter Obi èyí tó fi ọ̀rọ̀ náà léde sọ wípé àwọn olóṣèlú tó fi mọ́ òun ti ká lára rẹ̀ tóun ti gbólóhùn tó lò ó ní gbogbo wọn pátá ò ní wọ́n ti kùnà láti lè mú ẹ̀tọ́ wọn láti lè mú ṣe, bákan náà kí wọ́n mú ìfẹ́ àwọn ọmọ Nàìjíríà gbọ́ yàtọ̀ sí ìfẹ́ tara wọn nìkan àti ipò èyí tí kó wá àwọn tí wọ́n ń lé o. Ó ṣe ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí wípé ìtìjú ńláńlá ló jẹ́ fún gbogbo olóṣèlú, àwọn tí wọ́n ń bẹ ní ipò alágbára, àwọn tí wọ́n di ipò agbára kan sí kejì mú nílẹ̀ yìí lórí bó ṣe jẹ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà ó ti fẹ́ dàbí orílẹ̀-èdè elébi èyí tí ebi ń pa tó sì jẹ́ ìtìjú láàrin àwọn orílẹ̀-èdè yòókù ní ilẹ̀ adúláwọ̀ àti ní àgbáńlá ayé. Gẹ́gẹ́ bí Peter Obi bó ti sọ̀rọ̀ náà, ó ní ọdọọdún òun náà ní òǹkà àwọn tí ebi ń pa tí ìyà ń jẹ ló ń lékún sí i. Ó ní kí wọ́n wò ó ní ọdún 2023, ó ní òǹkà fi hàn wípé àwọn èèyàn tó ń lọ bí 115 million òun ni ebi ń pa. Ó ní láàrin ọdún 2023 sí ọdún 2024, ó ní òǹkà òun tún lé bí mílíọ̀nù 29 sí i, léyìí tó jẹ́ wípé òǹkà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ebi ń pa ó tún pọ̀ sí i. Ó ní láàrin ọdún 2024 sí ọdún 2025, òǹkà àwọn ọmọ Nàìjíríà tí ebi pa ó tún lé pẹ̀lú mílíọ̀nù 14. Ó ní pẹ̀lú ojúwòye àti àfojúsùn rẹ̀, ó ní ọdún 2026 yìí tí ó bá fi parí, àfàìmọ̀ ní ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ti ní rá wọnú ebi èyí tó jẹ́ pé òǹkà ọ̀hún sí iye tó wà ńlẹ̀ yóò tún lé pẹ̀lú mílíọ̀nù 26 sí i tí ọdún 2026 yóò bá fi parí. Ó ní lápapọ̀ láàrin ọdún 2023 sọdún 2026 èyí tí a wà nínú rẹ̀ yìí, ó ní àwọn ọmọ Nàìjíríà tíbi yóò máa pa yóò ti máa lọ bí mílíọ̀nù, ó ń lọ bí ọ̀nà 200 báyìí. Lákòótán ó rọ àwọn ìjọba àti gbogbo àwọn olóṣèlú tó fi mọ́ àwọn tí wọ́n ń bẹ ní ipò ìdarí láti dákúndábọ̀ kí wọ́n ṣe ẹ̀tọ́ ṣe ojúṣe wọn, kí wọ́n mú ayé dẹrùn fún mùtúmùwà kí ara kó lè tu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítorí tiwọn náà ni wọ́n ṣe wà ní ipò agbára. Ó ní ìtìjú ni yóò jẹ́ bí wọ́n bá kọ̀ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ pọ̀ sí iléeṣẹ́ ààrẹ àti ààrẹ orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú, òun mà ló ti dá èsì ọ̀rọ̀ kan padà sí ẹni tó jẹ́
gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra ọ̀gbẹ́ni Peter Obi lórí gbólóhùn kan èyí tí Peter Obi tó sọ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí wọn mà ní wọn ṣe ẹ̀tọ́ wọn fún àwọn agbábọ́ọ̀lù ọkùnrin àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà Super Eagles lórí àwọn owó èyí tó yẹ kí wọ́n sọ fún wọn lórí àwọn góòlù àti ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí àwọn agbábọ́ọ̀lù ọ̀hún tí wọ́n ń gbà wò nínú ìdíje ife ẹ̀yẹ tilẹ̀ adúláwọ̀ ètò ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Morocco tó ń ti ọ̀rọ̀ tí àwọn agbábọ́ọ̀lù ọ̀hún sọ wípé bí wọ́n bá kọ̀ láti sanwó àjẹmọ́nú ọ̀hún ó ṣeé ṣe o kí àwọn má lè kópa àti ṣíṣe ìgbáradì fún ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń bọ̀ lọ́nà láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti Algeria ní òpin ọ̀sẹ̀ yìí. Àwọn ọ̀rọ̀ èyí tó tẹnu Peter Obi jáde rèé sí ọ̀rọ̀ tí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún Super Eagles tí wọ́n sọ ò wàyí o Báyọ̀ Ọ̀nànúgà ti wá sọ̀rọ̀ wípé èwo ló kan Peter Obi nínú ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí àjàlá ta ń nà á wọn ní bóun náà bá dé ipò yóò padà kojú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sórun alẹ́ ju ohun tó ń bẹ nílẹ̀ lọ́wọ́ yìí lọ. Ó ní ọ̀rọ̀ tí Peter Obi sọ jáde lẹ́nu wípé ìjọba àpapọ̀ kùnà láti mú ìlérí wọn ṣẹ fún àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles náà ó ní kò yẹ láti ti ẹnu rẹ̀ jáde bí kò ṣe ọ̀rọ̀ ìtùnú èyí tí yóò mú àwọn agbábọ́ọ̀lù ọ̀hún láti lè gbájúmọ́ bọ́ọ̀lù kí wọ́n lè jáwé olúborí òun ló yẹ kí Peter Obi kó sọ jáde o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Báyọ̀ Ọ̀nànúgà tó ti ẹnu rẹ̀ jáde. Ó ní àjàlá ta ń nà á bí wọ́n bá ní kí wọ́n lọ pe bí tiri wà ó ní bí tiri rèé o. Ó ní Peter Obi ti ká lára rẹ̀ nígbà tó ń bẹ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Anambra ṣe bí gbogbo ọmọ Nàìjíríà ló mọ ipò àti ọ̀nà tó ń gbà tukọ̀ ìpínlẹ̀ Anambra bí ẹni wípé òun ló ní ìpínlẹ̀ náà àti wípé bàbá rẹ̀ òun gan ló bí gbogbo ọmọ ìpínlẹ̀ ọ̀hún tí ń darí rẹ̀ báṣubàṣu. Ó ní nípa ìdí èyí kí Peter Obi kó gbẹ́nu rẹ̀ dákẹ́ nítorí wípé ọlọ́gbọ́n olóye ni ààrẹ tí ń bẹ lórí àlééfà lọ́wọ́ ó mọ ọ̀nà tí ó gbà láti bá àwọn agbábọ́ọ̀lù ilẹ̀ yìí láti bá wọn sọ̀rọ̀ tí wọn yóò sì ṣe dáadáa nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó kù ní iwájú wọn. Alága ẹgbẹ́ òṣèlú Accord Party ní ìpínlẹ̀ Ọ̀ṣun eyín Pító Victor Akande òun mà ń ló ti tún sọ̀rọ̀ wípé ọmọ oyè kan ṣoṣo èyí tí àwọn fà kalẹ̀ tí yóò díje du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord Party nínú ètò ìbò tàwọn gómìnà tí ó wáyé ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ yìí òun náà ni gómìnà Adémọ́lá Adélékè èyí tó fẹ́ díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Accord Party lẹ́ẹ̀kan sí fún sáà ẹlẹ́ẹ̀kejì nínú oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú Accord Party ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀ṣun Pító Akande sọ wípé ọmọye látinú ẹgbẹ́ òṣèlú APC èyí ń Bọ́lá Oyèbámíjí ó ní kò jẹ́ nǹkan kan fún wọn kódà kò túnú kankan kúrò lára ẹgbẹ́ òṣèlú àwọn tí í ṣe Accord Party lórí ìdúkokò mọ́ èyí tí Oyèbámíjí tó ń sọ káàkiri wípé ẹgbẹ́ òṣèlú APC yóò já ewé olúborí nínú ètò ìbò náà. Pító Akande ní irọ́ lásán àti ariwo lásán òun ni Oyèbánjí àti ẹgbẹ́ òṣèlú APC èyí ni wọ́n pa káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Nípa ìdí èyí kí ẹgbẹ́ òṣèlú Accord Party kí wọ́n máa gbáradì láti já ewé olúborí pẹ̀lú gómìnà wọn Adémọ́lá Adélékè. Bákan náà ló sọ wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún kò pín sí méjì lórí iṣẹ́ kan àti ìròyìn kan èyí tí wọ́n ní wọ́n ṣe ètò ìdìbò abẹ́lé láàrin ọdún tó kọjá ọdún 2025 wípé wọ́n tuntun mú ọmọ oyè kan èyí tó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí irọ́ lásán ni wọ́n ń pa. Ọmọ oyè ọ̀hún ti ṣe Clement Bámigbọ́lá ó ní kì í ṣọmọ ẹgbẹ́ òṣèlú àwọn bẹ́ẹ̀ sì ni ẹgbẹ́ òṣèlú Accord Party wọn ò pín sí méjì wọn ò sì pín yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ ó ní ọ̀kan ṣoṣo ní ẹgbẹ́ òṣèlú náà tí kì í ṣe wípé bóyá wọ́n tún ní ẹgbẹ́ òṣèlú àbí wọ́n ní ẹ̀ka kan tàbí wọ́n ní abala kejì nínú ẹgbẹ́ òṣèlú náà. Ó ní Adémọ́lá Adélékè sì ni ojúlówó ọmọ oyè èyí tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún fọwọ́ sí tí wọ́n sì fà kalẹ̀ láti jáde dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ètò ìbò àwọn gómìnà tí ó wáyé
nínú oṣù kẹjọ ọjọ́ kẹjọ ọdún 2026. ẹni tí í ṣe alámòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eyín CP Fẹ́mi Haruna òun mà ló ti ṣe àbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ ìkọlù látọwọ́ àwọn agbébọnrin tó wáyé nínú ọ̀sẹ̀ yìí ní àyè kan èyí tí wọ́n pè ní National Park Service ní ìlú Ọ̀yọ́ èyí tó wà ní abúlé kan tí wọ́n pè ní Ọlọ́kà ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn-ún, níbi tí àwọn agbébọnrin náà tí wọ́n ti ṣekú pa àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà èyí tó ń lọ bíi 5 ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí. Ìkọlù náà èyí tó wáyé gẹ́gẹ́ bí alámòójútó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ, ó ní àwọn èèyàn oníṣẹ́ ibi ọ̀hún fi hàn wípé iṣẹ́ ibi pọ́nbélé òun ló wà lọ́kàn wọn láti wá ṣe, tí wọ́n sì ní àkọsílẹ̀ fi hàn wípé àwọn bíi 12 ni wọ́n ya bo ààyè náà pẹ̀lú ìbọn lọ́wọ́, léyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn kẹ̀ùkẹ̀ù, èyí tí ìbọn wọn tó pa àwọn òṣìṣẹ́ ọ̀hún èyí tó ń lọ bíi 5 nígbà tí àwọn èèyàn tí wọ́n fi ara ṣèṣe. Gẹ́gẹ́ bó ti wá sọ di mímọ̀, alámòójútó náà èyí tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn oníròyìn ní ọjọ́rú ọ̀sẹ̀ yìí ọ̀gbẹ́ni Ọláyínká Àyànládé ṣe lálàyé wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí wọn báyìí ẹ̀kúnrẹ́rẹ́ lórí ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n lè rí dájú wípé àwọn oníṣẹ́ ibi ọ̀hún wọ́n fi ọwọ́ òfin wọ́n fi mú wọn. Ó ní ẹgbẹ̀rún Sámúẹ́lì wọn kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́, gbogbo ṣìkàṣìkà yídó borí bọ́ba yé òrè tọ̀run wò ó tí Ọlọ́run yóò sì fi ojú àwọn aṣebi wọn. Alámòójútó èyí tí àwọn ẹ̀ka ẹ̀ṣọ́ aláàbò yòókù tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú rẹ̀ ṣe àbẹ̀wò sí àyè náà ṣe lálàyé wípé kí àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ fọkàn balẹ̀, iṣẹ́ ti ń lọ àti wípé ètò ààbò tó péye ní iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ẹ̀ka aláàbò yòókù wọn yóò pèsè fún gbogbo mùtúmùwà ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ránṣẹ́ pé arábìnrin kan èyí tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn tó tún sọ̀rọ̀ lórí ayélujára, Adétóun Ọ̀nàjọ́bí èyí tí gbogbo èèyàn mọ̀ sí Just Adétóun wípé kó farahàn níwájú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn láti wá ṣàlàyé àwọn ẹ̀sùn kan èyí tí wọ́n fi kàn án. Tẹ́ ẹ̀ bá gbàgbé, Just Adétóun èyí tó fi àwọn fọ́nrán kan léde níbi tó ti bu ẹnu àtẹ́ lu ètò ìṣèjọba gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún lórí bó ṣe ṣe lálàyé wípé Dàpọ̀ Abíọ́dún òun ni ò ṣe nǹkan kan fún àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Olúṣèyí Babáṣèyí èyí tó jẹ láàbọ̀ wípé nínú ọ̀sẹ̀ yìí ni wọ́n kọ̀wé sí arábìnrin Just Adétóun tóun sì gbà wípé yóò dá wọn lóhùn ìpè tí wọ́n pè é kó wá ṣàlàyé lórí àwọn ẹ̀sùn èyí tí wọ́n kà sí lọ́rùn. Bákan náà nínú fọ́nrán kan náà èyí tí arábìnrin fi léde níbi tó ti ta ẹnu àbùkù bá gómìnà Abíọ́dún lórí ìkọlù ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ tó wáyé lójú òpópónà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn, níbi tí gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà apá kan lẹ̀ yìí apá kan orílẹ̀-èdè Bìrìtìkó afẹ̀ṣẹ́kù bí òjò Anthony Joshua tó ń ti àwọn ènìyàn rẹ̀ níbi tí wọ́n ti ń rìn nínú ìrìn àjò kan lójú òpópónà ọ̀hún èyí tí ọkọ̀ wọn tí ìjánu rẹ̀ tó daṣẹ́lẹ̀ tó sì la orí mọ́ ọkọ̀ akérò tó larí mọ́ ọkọ̀ bọ̀gìnì kan tí í ṣe tírọ̀kì, èyí tí àwọn ènìyàn méjì tí wọ́n sì jẹ́ Ọlọ́run ọba nípè nínú ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún èyí tó jẹ́ ipa Anthony Joshua tìkálà rẹ̀ òun náà fi ara pa lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ó ní gbólóhùn kan èyí tí wọ́n ní Just Adétóun ó sọ sí ìjọba ìpínlẹ̀ Ògùn àti Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú àwọn ọ̀rọ̀ yòókù. Ìdí rèé tí wọ́n ṣe kọ̀wé pé kó wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ àwọn ọ̀rọ̀ náà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn bí wọ́n ti fi ìròyìn ọ̀hún léde,
fún àwọn oníròyìn nínú ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.